kó tó gbọ́n tí mo fẹ́ sọ like kó comment kó share video kó wá máa gbọ́ lọ. Ẹ má bínú o, ọba ní kọrin ọba o. King Dr. Saheed Òṣùpá, mo miss yín o, mo miss orin yín gan lọ́dọ̀ Baba Ládọjà o. Ẹ̀yin èèyàn máa drop comment under video yìí. Báwo ni ó ṣe rí kí Òṣùpá kan Alhaji kan gba máìkì mú níbi orin bàbá wa Senator Governor Rasheed Adéwọ̀lú Ládọjà? Mo kàn fẹ́ mọ̀ ní comment section. Bàbá mi King Dr. Saheed Òṣùpá, tẹ́ ẹ bá ti sí nílé, àwọn occasion kan wà tó jẹ́ pé yóò wọlé o, tẹ́ ẹ bá ti tòṣèlú bọ̀, Saheed Òṣùpá dádì mi ò fẹ́ sọ̀rọ̀ bàbá, mo miss yín ni o, mo kàn miss yín ni o, ìfẹ́ yín tí mo ní ni o. Ẹ̀yin èèyàn, kí ni ò bá ṣẹlẹ̀ náà? Ẹ kàn imagine pé King Dr. Saheed Òṣùpá wọ́n kàn gba máìkì mú níbi ìfinijoyè kábíyèsí wa tínú gbogbo ọmọ Ìbàdàn dùn sí, kí Saheed Òṣùpá kankan gba máìkì mú, kankan kó ṣe freestyle 15 minutes ní Saheed Òṣùpá ṣe. Ọba orin yóò kí èèyàn tí gbòǹgbò kò yẹ. Saheed Òṣùpá kẹ́ẹ̀pẹ́ o. Lẹ́yìn Agbájélọlá Bàrísátù kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ bàbá, Saheed Òṣùpá yóò kí ìpọ̀nrípọ̀ngbà rẹ̀ tó jẹ́ wípé àwọn ìpọ̀nrípọ̀ngbà yẹn gan wọ́n dìde nù sáré, wọ́n tún wá náwó. Saheed Òṣùpá Ọlọ́run wà wọlá abẹ́, inshallah bí kúdírátùlá. Ikú ò ní pa yín o, ikú òjijì ò ní pa yín o, ẹ pẹ́pẹ́pẹ́. Mo wá ń fi opportunity kí bàbá wa náà Olúbàdàn, ọba wa Ládọjà, Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ẹ pẹ́, wọ́n ti ń jí ọba nìbàdàn, ó yẹ yín o. Ẹ̀kọ́ kan ló wáyé káwọn èèyàn kọ́ níbi fídíò ni pé kéèyàn jẹ́ onísùúrù, kéèyàn tún wá jẹ́ onínúure, torí pé ojú ni ẹ̀dá lè rí, Ọlọ́run ló rọ́kàn. Ọkàn Ládọjà bàbá wa Olúbàdàn kábíyèsí, ọkàn wọn lọ́lọ́run fi dá wọn lẹ́jọ́. Àárọ̀ yẹ Ládọjà, ọ̀sán yẹ Ládọjà, wàhálà alẹ́ tún wá yẹ. Mo wá bẹ̀ lọ́hùn fún gbogbo ojú tó ń wo fídíò yìí, gbogbo tó ń share fídíò yìí, bí àárọ̀, ọ̀sán àtàlẹ́ ṣe yẹ Ládọjà, kọ́lọ̀ ń jẹ́ kí àárọ̀, ọ̀sán, alẹ́ kó yẹ àwa náà, kó yẹ àwọn ọmọ tá a bí. Yìí tí ì rí ọba tí ó yẹ tó Ládọjà, ó yẹ Ládọjà, kò ń dẹ́ ń ṣe pò, kò ń ṣagbára, wàláì tàláì, ìwà ni. Tí wá náà fẹ́ fi ìròyìn èmi àti ẹ, jẹ́ kán fi ìwà rere ìròyìn èmi àti ẹ náà.